saw a truck parked by the roadside, and he intentionally went and bashed his boss on that truck in his bid to cause harm or mayhem to that particular passenger which he had a quarrel with. And the particular passenger sitting at the right in front of the bus died instantly, and several others injured. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajiya Ramalifa TV. Ojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́wọ́ ní di láṣẹ Èdùmàrè. Kàyéfì ńlá ni ọ̀rọ̀ yìí o, tó bá jẹ́ pé ẹ̀yin wò báyìí ó sì jẹ́ pé ẹkùn ń gbọ́ ni. Ọlọ́run dákun dábọ̀ má jà kú sọkùn wá àkànjẹ, má jà bọ́ lórí burúkú ọkọ̀ kó má sì ṣàwa náà lórí aburú. Dírẹ́bà yìí la gbọ́ wípé nìkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ló jẹ́ wípé ó wa ọkọ̀ ilé tó jẹ́ pé òun àti ẹni tí ó jẹ́ ọ̀kan nínú àwọn èrò ọkọ̀ tí wọ́n jọ ní ìfáǹfá. Eléyìí tó ti ń sọ fún èrò ọkọ̀ náà wípé òun yóò fi ojú rẹ̀ dánrin, níbi tí èrò ọkọ̀ ti sọ pé kò sí nǹkan tí ó fòun ṣe. Àṣé wípé nígbà tí wọ́n ní wọ́n dé ibì kan níbi tí wọ́n pè ní Ìjẹ̀bú Òde ni ọ̀rọ̀ náà ti wáyé. Wọ́n ní kété tí wọ́n tẹ̀síwájú díẹ̀, ọkùnrin yìí ló bá fi ẹni tá a wí yìí ló fi kọ́ tírélà, léyìí tó jẹ́ pé ẹni yẹn padà jẹ́ Ọlọ́run bá nípè. Àdúrà kan tí àwọn tí ó bí ẹ̀mí máa ń ṣe ní gbogbo ìgbà ni wípé ẹni títí ẹ̀ ti jó náà ni kò ná mọ́ tiwa. Olórí burúkú ní bá wa dòwò pọ̀, wa náà sì ní olórí burúkú dòwò pọ̀. Àmì ni kẹjẹ ká jọ ṣe. Jẹ́ kí n máa fi eléyìí ṣe ọ̀rọ̀ ìyànjú àbí ìṣítí fún kó wa. Ibi òun tá a bá ti láǹfààní láti máa wo fọ́nrán tàbí láti máa gbọ́. Ẹ bá mi share fídíò sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá jẹ́ ẹbí yín àgàgà. Àwọn tó jẹ́ wípé wọ́n máa ń fi gbogbo ara lẹ́nu pé kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi, kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi. Ẹ dákun ẹ má jẹ́ ká pẹ̀lú èṣù, ẹ má jẹ́ ká ran èṣù lọ́wọ́. Nítorí wípé ọ̀pọ̀ iṣẹ́ láabi eléyìí tó ń ṣẹ̀ ó máa ń wáyé nígbà tí a kò bá kíyèsára ni. Ẹ jẹ́ kí n fi fọ́nrán yìí sílẹ̀ fún yín kẹ́ ẹ láǹfààní láti wò dáadáa, kẹ́ ẹ sì gbọ́ ọ̀rọ̀ tí ẹni yẹn sọ. Àkójẹ́ náà ni mo ti sọ nídìí Yorùbá yìí torí Gẹ̀ẹ́sì ni wọ́n fi sọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tí ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajiya Ramalifa TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share. Ẹ jẹ́ àjọ pàdé ní comment section kí lójú wò yín, kí lẹ rò pé ó yẹ kí ìjọba ṣe fún ọkùnrin yìí gan. Lágbára Ọlọ́run bá tèmi tí àní kó sóko wá nǹkan jẹ o, a sì ní bó lórí burúkú dòwò pọ̀, àwa náà ò sì ní ṣe olórí burúkú. Ẹni tí ẹ ti jóná kò ní kó rán ọmọ tiwa. Ẹ bá mi share fọ́nrán yìí, ẹ jọ̀ọ́, pàápàá fún àwọn alágídí ọkàn tẹ́ bá rí wípé ó ti pọ́n mọ́ wọn jù láti máa bá dírẹ́bà fa wàhálà lé ẹnu ọkọ̀. Àbúrò oníṣẹ́ ọ̀kan tèmi ti yín, àmín. This is Mr. Ifeanyi Okuaja, male of Umegumpam in Ahia Zumbise LGA, Imo State. Earlier this month, the man is a bus driver to Abia City Mass Transit Nigeria Limited. So earlier this month, he loaded at their park in Onitsha, bound to Lagos State. Then on their way, he had a quarrel with a passenger, and he threatened the passenger and told the passenger that he would deal with him. So on their way, after Ijabode in Ogun State, he saw a truck parked by the roadside, and he intentionally went and bashed his boss on that truck in his bid to cause harm or mayhem to that particular passenger which he had a quarrel with. And the particular passenger sitting at the right in front of the bus died instantly, and several others injured. And this particular man came down from that bus and carried his bag and went on his way.
He entered motor and came back to Mbise here. He did not bother himself by going to any nearby police station to make entry concerning the ugly incident. So, thereby he has been traced by the company and arrested by a police officer, Inspector Monde Christopher, serving at DOPS. He was brought here yesterday, Mbise Police Station, the 18th of July 2026. And now he has been released to this Inspector Monde Christopher for onward movement to Ijabode in Ogun State for him to go and face his case. Thank you so much. Thank you so much. Thank you so much. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.